ọmọ Yorùbá o mo kì í pẹ́ kó ire o òmìnira ilẹ̀ Yorùbá ti dúró o òmìnira ilẹ̀ Yorùbá ti dúró àwọn ọlọ́pàá wọ́n máa gbàkóso báràkì wọn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àjọ àgbáyé ṣe là á kalẹ̀ wípé gbogbo wa pátá láti dòmìnira òmìnira ilẹ̀ Yorùbá ti dúró ẹ̀yin ọmọ Yorùbá o òmìnira ilẹ̀ Yorùbá ti dúró o ẹ kú oríire o ẹ máa jó ẹ máa yọ̀ o ẹ máa jó ẹ máa yọ̀ o òmìnira ilẹ̀ Yorùbá ti dúró o wọ́n máa fún yín ní ìwé pẹlẹbẹ mọ́mì ẹ wá gbé ìwé fún wọn o ẹ mọ́mì o ẹ wá gbé ìwé fún wọn tó bá ti ń wọnú ìwé yẹn wọ́n kọ òmìnira ilẹ̀ Yorùbá tó ń tẹ̀ tú sínú ẹ̀ ẹ bá ti wá wọnú ẹ̀ ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá la jáde kúrò ní Nàìjíríà a ò ṣe Nàìjíríà mọ́ ìpínlẹ̀ méjèèjọ tó wà lóde Yorùbá òun la ti jáde o. Oh, sorry. Àṣẹ Nàìjíríà mọ́ orílẹ̀-èdè Yorùbá la wà bàbá orílẹ̀-èdè Yorùbá la wà ilẹ̀ Yorùbá la wà kò sí ẹni ẹ̀dá ẹ̀dágbọ́pọ̀ nígbà ká gbọ́pọ̀ lóko ẹrú ilẹ̀ alánú agbèmí lórúkọ Jésù ẹ̀dágbọ́pọ̀ nígbà ká gbọ́pọ̀ lóko ẹrú lélẹ̀ ìta ọgbà yìí ilẹ̀ alánú agbèmí ẹ̀dábẹ̀mí ẹ̀dágbọ́pọ̀ bẹ́ẹ̀ dín ìrìnàjò yìí lọ́wọ́ wọ́n pa aláṣẹ fún wọlé o gbá Olúwa kí ọjọ́ kẹta wọlé ṣe lálùkọ́ bẹ̀ sí gbé ẹ̀dábẹ̀mí ẹ̀dágbọ́pọ̀ bẹ́ẹ̀ tó alọ́wọ́ ṣẹ́ wọ́n kọ Jésù Kristi ó nílẹ̀ kọ́ la gbé wọn mi gbogbo ibà pátá ẹ̀jí lójú orin ẹ má sùn ọmọ Yorùbá ẹ má sùn àti àdúgbò ire o àti àdúgbò lóko ẹrú o ọmọ aláṣọ kó máa wà kíjà ó tó gẹ́ o ọmọ ìwọlẹ́ kó máa jẹ̀kú ó tó gẹ́ o ìyá yìí tó gẹ́ o àòjìyà mọ́ o àti gbogbo lóko ẹrú o òmìnira ilẹ̀ Yorùbá ti dúró o òmìnira ilẹ̀ Yorùbá ti dúró o àòṣèlú mọ́ o ẹ máa gbé ẹ máa yọ̀ o gbogbo ọmọ Yorùbá o ẹ tó bá ti ń gbọ́ ìkéde wípé à ń lọ sí gómìnà bìsí wa ẹ̀yà ká yá bí yàyà lọ́kùnlọ́gbọ̀n ká máa lọ gómìnà bìsí wa gbogbo ìpínlẹ̀ méjèèjọ ta ló lè dé Yorùbá a ní Kogi a ní Kwara a ní Èkó a ní Ọ̀yọ́ a ní Ọ̀ṣun a ní Ògùn a ní Èkìtì a ní Oǹdó gbogbo ìpínlẹ̀ méjèèjọ yẹn láti jí lójú oorun wa a ò ṣerú mọ́ àwa ń lọ láti ọ̀yà yọ òmìnira ilẹ̀ Yorùbá ti dúró òmìnira ilẹ̀ Yorùbá ti dúró à ń lọ ilé tó yá o ọmọ Yorùbá o ilé tó yá o lọ́wọ́ ti ń pìwé ikú yín ìwé tẹ̀ ń wọnú ẹ̀ yẹn ẹ máa wọnú ìwé yẹn ètò ọ̀pọ̀ ọ̀fẹ́ wà ń bẹ̀ ètò ìlera ọ̀fẹ́ wà ń bẹ̀ láti pẹ́rẹ́ntì òyìnbẹ́ sílẹ̀kùn àwọn arúgbó wa wọ́n máa tọ́jú wọn àwọn ìyálọ́jà ìyálájé wọ́n máa fi lówó tẹ́ máa fi ìṣòwò odidi ọdún mẹ́rin wọ́n lè máa gbowó yẹn padà lọ́wọ́ yín ìgbà tẹ́ bá lò tán ike tó dáwọ́ padà ohun tá a ní o tó tọ́jú wa nílẹ̀ orílẹ̀-èdè Yorùbá gbogbo àlùmọ́lẹ̀ tó lọ fi jí wa lórílẹ̀-èdè Yorùbá lábẹ́ fi tọ́jú ara wa o tó bá jẹ́ bítúmẹ̀ tó wà lágbàbú o tó tọ́jú wa o bítúmẹ̀ yẹn òun làwọn Canada ní o àwọn ní first largest àwọn ní second largest all over the world bítúmẹ̀ wá rí ìṣìkì tí wọ́n lọ o tó náà kọ́ abẹ́bẹ̀ sí tọ́jú ara wa àwọn ìpínlẹ̀ méjèèjọ tó wà lórílẹ̀-èdè Yorùbá abẹ́ máa ṣèjọba ara wa ìjọba ìrọ̀rùn ló bá dé ìyá ìwé ìrọ̀rùn ló bá dé gbogbo ilẹ̀ Yorùbá màmá wa Modúpẹ́ọlá ní tìrín Abíọ́lá lọ́lọ́run lò fún wa o láti kú àkúrò ní oko ẹrú ẹ̀yin obìnrin ẹ kú oríire ẹ̀yin obìnrin oko ẹ kú oríire obìnrin ẹlẹgbẹ́ yín òun lọ́lọ́run lò fún wa o màmá wa Modúpẹ́ọlá ní tìrín Abíọ́lá lọ́lọ́run lò fún wa o ṣé ẹ rántí pé ìgbà tí Ìgbòho tó bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ó yọrí ẹ̀ sí Kútọ́nù ṣùgbọ́n màmá yìí Modúpẹ́ọlá ní tìrín Abíọ́lá lọ́lọ́run wá lò fún wa ó wá mú wa lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé ó bá wọn sọ̀rọ̀ obìnrin takuntakun ó bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó bójú ọlọ́pàá dé bẹ́ẹ̀ ó tún bá wọn sọ̀rọ̀ lọ́dọ̀ ọkùnrin yìí bẹ́ẹ̀ ó tún bójú ọlọ́pàá dé bẹ́ẹ̀ màmá yìí wá wọ́n ní kó lọ ṣe declaration àti wá ṣe declaration orílẹ̀-èdè Yorùbá àti dúró torí náà kọ́ lẹ́yìn báyìí sìn abẹ́lọ́pàdé wọn wọ́n bọ̀ láti ìlú Amẹ́ríkà pẹ̀lú Olori Adele sórílẹ̀-èdè Yorùbá wọ́n wá dẹ̀ ti dé ìjọba ara wa bẹ̀rẹ̀ nìyẹn o ìjọba Yorùbá bẹ̀rẹ̀ nìyẹn o ẹ̀yẹ bá ti yá bí yàyà lọ́gbọ̀n ká lọ pàdé màmá wa Modúpẹ́ọlá ní tìrín Abíọ́lá pẹ̀lú Olori Adele sórílẹ̀-èdè Yorùbá ẹ̀yin obìnrin ẹ kú oríire ẹ̀yin màmá wa ẹ kú oríire ẹ̀yin màmá wa ẹ kú oríire ilé yá o ọmọ Yorùbá ilé yá o ọmọ Yorùbá ilé yá bí ọkọ̀ bá mọ́ bí à ń re ṣèbó yẹ ká padà sílé àtijáwọ́ náà kan tí kò yọ àti gbómi làkàná ilé yá o ọmọ Yorùbá ilé yá o ọmọ Yorùbá ilé yá o ọmọ Yorùbá ilé yá bí ọ̀pọ̀ bá mọ́ bí à ń re ṣèbó yẹ ká padà sílé àtijáwọ́ náà kan tí kò yọ àti gbómi làkàná ilé yá o ọmọ Yorùbá ilé yá
Iléyá ọmọ Yorùbá Iléyá 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 ọmọ Yorùbá Iléyá bí ọmọ bá mọ bí àrùn rè ṣe bóyá ká padà sílé àtìyáwó náà kan tí kò yọ àti gómìnà kaná Iléyá Iléyá ọmọ Yorùbá Iléyá Yorùbá Yorùbá nation yìí ti gbogbo wa ní wọ́n máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dà bí ilé ẹ jẹ́ ká sọ̀wọ́ pọ̀ ká bímọ ṣọ̀kan gbé kémi gbé Yorùbá nation yìí ti gbogbo wa ní wọ́n máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dà bí ilé ẹ jẹ́ ká sọ̀wọ́ pọ̀ ká bímọ ṣọ̀kan gbé kémi gbé Orile Ede Yorùbá gbé kémi gbé Yorùbá nation yìí ni gbogbo wa ní wọ́n máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dà bí ilé ẹ jẹ́ ká sọ̀wọ́ pọ̀ ká bímọ ṣọ̀kan gbé kémi gbé ó yẹ ẹ̀dẹ́gbẹ́ ò gbé kémi gbé Yorùbá nation yìí ti gbogbo wa ní ó máa gbọ́dọ̀ bàjẹ́ o torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dà bí ilé ẹ jẹ́ ká sọ̀wọ́ pọ̀ ká bímọ ṣọ̀kan gbé kémi gbé ẹ máa jó ẹ máa yọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ kú oríire ẹ kú oríire Orile Ede Yorùbá ti dúró Orile Ede Yorùbá ti dúró tẹ́ bá ti ń wọnú ìwé owó yẹn ẹ jọ ètò ọ̀fẹ́ wà bẹ̀ fún gbogbo ọmọléèwé láti primary to university level màmá wa tẹ́tí jàkí olóró ọmọ àkókò ayé ti dé ẹ bẹ̀bẹ̀ sí jẹ ẹ bẹ̀bẹ̀ sí jọrọ ọmọ ẹ máa jẹ oúnjẹ ọmọ kalẹ̀ màmá wa ẹ jẹ oúnjẹ ọmọ kalẹ̀ oúnjẹ ọmọ ò ní kú lẹ́nu gbogbo yín màmá wa oúnjẹ ọmọ ò ní kú lẹ́nu yín o ìgbà láti ẹ̀ ṣe lórí ọmọ kò ní já sásán ẹ jẹ́ ká máa gbáradì ká lọ pàdé ìjọba délé wa èyí tó máa bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ yọ̀ṣọ̀kà ní gbogbo gómìnà bí sọ àwọn kan gbogbo ìpínlẹ̀ méjèèjọ abẹ́ ìpàdé màmá Mọ́níbọ́lá ní tìǹbọ́lá wọ́n ń bọ̀ láti Amẹ́ríkà pẹ̀lú Olori Adele Orile Ede Yorùbá abẹ́ lọ pàdé wọn ní gbogbo gómìnà bí sọ àwọn kan gbogbo ìpínlẹ̀ méjèèjọ ẹ jẹ́ ká máa gbáradì abẹ́ lọ ya yọ òmìnira àwọn ìgbìmọ̀ àjọ àgbáyé wọ́n bọ̀ bá ya yọ òmìnira wọ́n bọ̀ ya yọ òmìnira o ẹ máa jó ẹ máa yọ̀ ọmọ Yorùbá ẹ máa gbáradì ẹ bá ti ń wò Ìjìnlẹ̀ FM ó wà nínú ìwé ọwọ́ yín yẹn ẹ bá wa download ẹ̀ sórí fóònù yín oúnjẹ dáta o ẹ máa download ẹ̀ sórí fóònù yín ẹ̀ tẹ̀ ń wáṣẹ́ www.iretiodoyorùbá ó wà ń bẹ̀ o .org ó wà ń bẹ̀ o àwọn agbáṣẹ́jẹlẹ̀ Yorùbá náà ó wà ń bẹ̀ o ẹ jọ ẹ bá rẹ́jísà síbẹ̀ www.agbáṣẹ́jẹlẹ̀yorùbá.com ó wà ń bẹ̀ ẹ máa jó ẹ máa yọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ máa jó ẹ máa yọ̀ àkókò ìrìn ayé wa ti dé àkókò òmìnira wa ti dé abẹ́ ìyá yọ̀ òmìnira yóò gbogbo gómìnà bìsí wa a ti jáde kúrò ní Nàìjíríà a ò ṣe Nàìjíríà mọ́ a ti jáde lógún jẹ́ oṣù kọkànlá ọdún tó kọjá la jáde o ọdún tó kọjá la jáde o ọdún tó kọjá la jáde o gbogbo ọmọ Yorùbá o Orile Ede Yorùbá ti dúró Orile Ede Yorùbá ti dúró ó ti dúró ó ti dúró ẹ máa jó ẹ máa yọ̀ 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 àwọn òbí ayé wa ti dé o abẹ́ ìyá yọ̀ mìíràn o a máa túyá túyàyà lógún lọ́gbọ̀n a máa lọ gómìnà bìsí wa lálọ́ pàdé ìjọba délé wa a bá ti gbọ́ ìpè nígbà bá ti dún tó bá ti announce wípé ó ń bọ̀ àgbọ̀gbà máa wọn máa Mọ́níbọ́lá ní tìǹbọ́lá ó ti ń bọ̀ pẹ̀lú Olori Adele tó bá ti dé Orile Ede Yorùbá ìjọba ara wa bẹ̀rẹ̀ nìyẹn o ìjọba ara wa bẹ̀rẹ̀ nìyẹn o ẹ ká máa jó ká máa yọ̀ abẹ́ lọ pàdé ìjọba délé wa èyí tó máa bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ yọ̀ṣọ̀kà ní gbogbo gómìnà bìsú wa ìjọba ara wa la fẹ́ ṣe o ìjọba Orile Ede Yorùbá ìjọba ìrọ̀rùn ni o ìjọba ìtura ni o ìjọba ìrọ̀rùn ìjọba tó máa mú ìtura bá gbogbo wa pápátá láìpẹ́ yọ̀ kan gbogbo apáta ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ Orile Ede Yorùbá ti dúró Orile Ede Yorùbá ti dúró àti jáde kúrò Nàìjíríà a ò ṣe Nàìjíríà mọ́ o gbogbo ìpínlẹ̀ méjèèjọ tó wà Orile Ede Yorùbá àti jáde o ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá la jáde kúrò Nàìjíríà o a ò ṣe mọ́ o ìgbìmọ̀ àjọ àgbáyé ti gbà á wọlé o ìgbìmọ̀ àjọ àgbáyé ti gbà á wọlé o táwọn sí United Nations wọ́n ti gbà á wọlé o wọ́n bọ̀ ọ́ bá yẹ yọ̀ òmìnira ẹ máa jó ẹ máa yọ̀ ẹ ṣé o mo dúpẹ́ o.